Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tí a bá ti mú àwọn sinimá review bí eléyìí wá a máa jọ ní àǹfààní láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Jẹ́ kí la mú wá fún yín ní ọjọ́ tòní bí kò ṣe hidden truth, òtítọ́ tó pamọ́, hidden truth ni o. Sinimá eléyìí dọ́ṣọ̀ àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú ẹ̀ bí àwọn bíi Jumoke, Sola, Kosoko, Jide, Kosoko, Adeola, Awolesi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn báyìí ló kópa nínú hidden truth yìí. Ǹjẹ́ wọ́n ní gbogbo tá a bá ní ká máa jẹ́ kó tó ní o, torí ìfà máa fani lápò ya, ìfà máa fẹnu lẹ́nu ya, máa fani láyé ya. A rí i pé nínú sinimá yìí lótìtọ́ àti lódodo ìfà ló fa àwọn wọ̀nyí ní ayé ya o, tó ti fẹ́ fa ìgbésẹ̀ tó fa àwọn lọ́wọ́ ya, tó fa àwọn lẹ́nu ya, tó tún ti ń fa ìgbésí ayé wọn ya. Tẹ́ ẹ bá ti wo sinimá yìí, ẹ sáré lọ sórí Yoruba Hood, ẹ lọ tẹ̀ síbẹ̀ hidden truth, ó máa gbé jáde. Ẹ lọ sórí Yoruba Hood lórí ìkànnì YouTube, ẹ wò ń bẹ̀ direct tàbí kẹ́ download tẹlifíṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàásí. Ẹ máa rí bó ṣe ń lọ ń bẹ̀. Hidden truth ni o, òṣèré tó pamọ́. Ǹjẹ́ ṣé Ọlọ́run ló kọ́ ló máa kó àwọn bọ̀bọ́ ìyọba àbí ṣọ́ọ̀ṣẹ̀ máa bọ́ nínú wàhálà tó kóra wọn sí ni? Torí nígbà tí adigunjalè lọ jalè nílé olówó, tán gba chẹ́ẹ̀kì 100 million, tán wá lọ jù sílẹ̀ ní ọtí tẹ̀yìn wá rí iye tẹ́ gba bọ́ǹkì lọ. Ẹ jọ̀ọ́ òṣòwò náà fẹ́ fi wẹ̀ mọ́ o pé àwọn kọ́ làwọn lọ jalè. Ó tún wá ṣègàrẹ́ ó kù gèdè, ó wá gbalé ẹni tó ti ja tán mú wọn as suspect, ó gbabẹ̀ ló tún lọ ń ṣe gate man, ó disguise. Àṣírí tú bá tún kẹ́nu kalẹ̀ ló bá tún gbẹ́jọ́ lóró fún àtòríbẹ́wò ìyẹn àṣírí bá tú o. Ǹjẹ́ Jumoke tẹ̀ máa ní stealing here láti gbọ́ arákùnrin yìí bí? Ǹjẹ́ arákùnrin náà yóò lọ bá àwọn ẹnì kẹta nínú ọgbà ẹ̀wọ̀n? Torí èmi rò pé gẹ́gẹ́ bí fíìmù náà ti ń lọ pé arákùnrin yìí ló ṣeé ṣe kó rí òtítọ́, kó mú òtítọ́ láti fi òtítọ́ tú àwọn yòókù kalẹ̀ nínú ipò ìkà tí wọ́n wà. Torí pé a lè sọ wípé Ọlọ́run ló gbé wọn débẹ̀, torí fúnra wọn náà fọwọ́ ara wọn ṣera wọn látàrí wípé ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn ga. Ẹ wo hidden truth lélẹ́yìí lórí ìkànnì Yoruba Hood lẹ ti máa rí lórí YouTube. Ẹ lọ wò tàbí kẹ́ tẹlifíṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn fàásì, tàbí ẹ lè wò kẹ́ download ẹ̀ láti bẹ̀ kẹ́ máa wò lọ. Ìgbáládùn ni, ó ní sense, ó make sense, suspense nínú ẹ̀ bùyàtì, yes. Ẹ jẹ́ ká jọ wò. Tẹ́ bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé o, ẹ bá wa náà subscribe, ẹ bá wa tẹ notification bell, ẹ share, ẹ like, ẹ comment, so that gbogbo ìgbà tá bá ti ń ju àwọn review bí eléyìí ẹ máa láǹfààní láti rí bó ṣe ń lọ. Torí àwọn latest film là á máa ń jù sórí bí la máa ń ṣe review ẹ̀ bó bá ṣe ń lọ, kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section yẹn. Ǹjẹ́ tó bá jẹ́ yín ni Jumoke George, ṣé ẹ ti ẹ̀jẹ̀ máa fojú àánú ẹ ṣe máa fún bọ̀bọ́ yìí ní listening here pé lóòótọ́ jẹ́ kí n ti ẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ, àbí bó ti wá ń tojọ́ ọ̀yà tó fi lọ tojọ́ ara ẹ̀ sí orí ọwọ́ àtòrí àti ìgbìyànjú tí àfẹ́sọ́nà ẹ̀ tó ń gbà lé lórí. Ǹjẹ́ ó ti kó bọ́ sí pàtó báyìí? Tó bá jẹ́ yín la àfẹ́sọ́nà ẹ̀ nínú sinimá yìí tó jẹ́ wípé ẹ sa gbogbo ìlàkàkà yín láti pé kó má ṣẹ̀wọ̀n, tó dẹ̀ lóun fẹ́ ṣẹ̀wọ̀n náà ní kí lẹ máa ṣe.